ẹ bá mi pé owó lábí ọmọdé jọ wò ni mò ń ké sí ṣé ń bẹ́lẹ̀ ní àbúrò dé ilé ló bá owó dé ilé ló bá owó dẹ̀dẹ̀ yàrá ló bá owó kankan lé òní lọ́jọ́ bí rẹ̀ bàbá mi oríjó pẹ́ láyé o dákun màmá bínú pé mo kọ́ láyé mo jọ lórúkọ mi orúkọ náà fi ń pọ̀ baládé owó làbí o bí mo bá fẹ́ kórí kí bàbá rẹ̀ orí mi àdìjẹ́ Ìjẹ̀bú Òde tó ń dá ní ìlú tá ti bí o ẹ̀yin lọmọ onímùkù àṣàyàn ọmọ kábó balógun ẹ̀yin lọmọ àkànmọ́nù ń pẹ̀dín ọmọ olówó tó joyè méjì pọ̀ ìran bàbá tí yín ní gẹ̀ẹ́sì lọ́kọ́ba ẹ̀rí kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni àwọn asínwí ẹni àṣírí nìyẹn bọ́n bá máa wí wọ́n ní Ìjẹ̀bú lóríkì Ìjẹ̀bú Òde ni bàbá tó bí yín lọ́mọ mú móríkì bàbá ẹ̀yìn gangan wọ́n ní tó bá ń Jẹ̀bú àwọn ẹni ní wíníwíní bó sì ń Jẹ̀bú àwọn ẹni ní wíníwíní ẹ mọ̀ pé tó bá ń Jẹ̀bú abẹ́ni ẹ̀ tó kù sọ́dún Agẹmọ ẹ̀yin lọ́mọ alágẹmọ àbí tó wíní wọn kúkú mẹ́gùn wọn kò sára rí ìbá ló mẹ́gùn wọn kó rẹ́ mọ́ ẹ̀yin lọ́ máa fẹ́jú Ìjẹ̀bú tí fọkọ̀ ìjágbe náà ilé ọmọ adúrún má dé ooo ǹjẹ́ máa dúrún kó fùpẹ́ di yẹjẹ ẹ̀yin lọ́ máa ládìyẹ òkùnkùn má dà eléyìí tí lọ léyìn bí àwọ̀ òde gbẹdẹgbẹni ọmọ adìyẹ korókùn òkú lélẹ̀ ara olókùn bẹ́ẹ̀ lára ọ̀rọ̀ adìyẹ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ dákun má yọ̀ mọ́ tí ń ṣe yóò kúkú lè pa ní. owó làbí ooo owó làbí ọmọdé jọ ń wò ni mò ń ké sí. bàbá mi ẹ ti sọdún eléyìí náà ẹ ṣe tẹ̀mí tówó tọmọ. mi bẹ́yìn náà ni the chairman of the only country homes tó ń bẹ ní Lákúẹ́ kórè jẹ́ pẹ́ láyé o níre lọ́rọ̀ àtàrí ojú rẹ̀ báyìí là sí wowó ojú rẹ̀ báyìí là fi wọ ọmọ tuntun ẹ rí mẹbí ròtì mi ọmọ sí yìí bàbá mi ló gbé mi lórí aago tó ní wá kórè kì í ṣàmà òun ó ní kẹ́pẹ́ láyé ojú yín ọmọ mọ̀ ríbi ó lásọdúnmọ́dún làwọn àsọdúnmọ́dún àsoròmòrò làwọn àsoròmòrò ó lọ́dún ìdùn kàmárọ̀ mọ̀bí lórí àtẹ ó ní kẹ́ dàgbà kẹ́ dògbò kẹ́ mọ́ fojú sunkún ọmọ níre lọ́rọ̀ yín ọmọ jẹ́ gbogbo tó tiwájú yín jáde tó tara yín jáde lágbára láwùrà bí ọba kò ní wọlé lójú yín iwájú lọ́gbọ́ ẹ̀bì tí ré sí ọmọ ará yóò nífẹ̀ẹ́ gbà fún yín ló ń jẹjẹ ẹ̀rí bàbá mi kò ní lọ́jọ́ bí rẹ̀ sá máa jó kó máa yọ̀ ní tìyẹ happy birthday to you.